A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Plateau bí àwọn obìnrin tínú ń bí ṣe kọ́ná lu ilé ọba abúlé Bokkos ní ìjọba ìbílẹ̀ Bokkos, Michel Monday Adanchi. Àwọn obìnrin tínú ń bí yìí ni a gbọ́ wípé wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn lórí ìpànìyàn tó wáyé láàrin ìpínlẹ̀. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 12:30 ọ̀sán òní, ọjọ́ 5 oṣù kínní. Ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé àwọn obìnrin yìí dáná sun ilé ọba lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ará agbègbè kan wípé wọ́n lọ́wọ́ nínú ìpànìyàn tí ó wáyé láìpẹ́ yìí. Ilé àti ọ́fíìsì ọba ni a gbọ́ wípé wọ́n dáná sun. Ìṣẹ̀lẹ̀ yìí bẹ̀rẹ̀ láti àgọ́ ọlọ́pàá níbi tí wọ́n ti fi ẹ̀hónú wọn hàn sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú lára àwọn ará ìlú. Lẹ́yìn tí wọ́n kúrò ní àgọ́ ọlọ́pàá ni wọ́n gba ilé ọba lọ. Wọ́n ní òun ni ó tà wọ́n lọ́pọ̀. Kò pẹ́ tí wọ́n dé ibẹ̀ ni wọ́n kọ́ná lu ààfin rẹ̀. Ìròyìn jábọ̀ wípé àwọn ológun dé bá wọn níbẹ̀ wọ́n sì lé wọn dànù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation. Gómìnà àná fún ìpínlẹ̀ Taraba, Jolly Nyame ti ṣèlérí láti jẹ́ ènìyàn gidi bí wọ́n bá fún un ní àǹfààní mìíràn láti di gómìnà padà. Nyame ṣèlérí yìí níbi ìsìn ìdúpẹ́ tí ó wáyé ní olú ìjọ ẹgbẹ́ Kristẹni CAN tí ó wà ní Jalingo lánàá. Gómìnà àná tí ó sọ wípé òun ti kọ́gbọ́n nínú ọgbà ẹ̀wọ̀n ní ààrẹ àná Muhammadu Buhari foríjì ní ọdún 2022 lẹ́yìn tí wọ́n dá ẹ̀wọ̀n fún un lórí ẹ̀sùn jìbìtì ní ọdún 2018. Ọdún 4 péré ni ó lò nínú ọdún 14. Bí ó ṣe ń sọ ìrírí rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n ni ó ń gba àwọn adarí ní ìyànjú kí wọ́n ṣara gírí bí wọ́n bá ń rí ìdojúkọ. Adájọ́ Adébùkọ́lá Bánjókòó láti Ilé-ẹjọ́ Gíga ní Gúdù ìlú Àbújá ni ó rán gómìnà àná lẹ́wọ̀n ní ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2018 lẹ́yìn tí wọ́n rí i wípé ó jẹ̀bi ẹ̀sùn ìṣowó ìlú kúmọkùmọ tí iye rẹ̀ jẹ́ 1.64 billion naira ní ìgbà náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-iṣẹ́ elépo Nigerian National Petroleum Corporation Limited ti sọ wípé ìdánrawò ibi ìfọpo ìlú Port Harcourt oníbàrẹ́lì 60,000 lójúmọ́ yóò wá sí òpin nínú oṣù yìí. Agbẹnusọ fún NNPC Fẹ́mi Ṣónẹ́yẹ ni ó sọ èyí nínú àtẹ̀jáde. Ó ní ìdánrawò test run yìí ṣe pàtàkì lẹ́yìn ọdún 5 tí iṣẹ́ ti dúró níbẹ̀. Nínú oṣù kejìlá ni wọ́n kéde wípé ìṣíde ìfọpo àkọ́kọ́ yóò wáyé lẹ́yìn ìsinmi fún ọdún Kérésì. Mínísítà lórí ọ̀rọ̀ epo Sínátọ̀ Ẹnikin Lópòbìrí ṣàlàyé wípé wọ́n ti parí iṣẹ́ àkọ́kọ́ nínú oṣù kejìlá ọdún 2023 bí ó ti fi kún un wípé iṣẹ́ yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu lẹ́yìn ìsinmi ọdún. Ó ní bí èyí bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ibi ìfọpo iléeṣẹ́ Dangote tí òun náà ń gbèrò àti bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dún yìí, ìrọ̀rùn yóò dé bá wàhálà pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè nítorí owó epo yìí yóò wálẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA ti sọ wípé àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Borno ń mu ìtọ̀ ènìyàn tí ó ti kan tí wọ́n ti fi pamọ́ láti bíi ọjọ́ 10. Wọ́n ń fi èyí rọ́pò egbògi olóró. Adarí ẹ̀ka egbògi olóró fún àjọ NDLEA ní ìpínlẹ̀ Borno, Ilyasu Mani, ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde ní ìlú Maiduguri. Mani ní mímu egbògi olóró wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé bákan náà ni wọ́n ń mu àwọn nǹkan mìíràn tí ó ṣe àrà ọ̀tọ̀ bíi ìtọ̀ ràkúnmí, Lipton tea bag tí wọ́n rẹ sínú ògógóró, mentholated spirit tí wọ́n dàpọ̀ mọ́ ẹlẹ́rìndòdò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mani, àwọn ọ̀dọ́ yìí á tún máa fa èémí láti inú ṣáláńgá símú pẹ̀lú omi ìdọ̀tí láti inú kòtò ìdaminù gọ́tà kí ó bàa lè pa wọ́n bí ọtí. Bákan náà ni wọ́n ń mu àwọn egbògi olóró bíi
cannabis sativa, skunk, oògùn ikọ́ tí wọ́n pò papọ̀ pẹ̀lú codeine, ice, tramadol, rohypnol àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní àwọn ti sa gbogbo agbára wọn láti gbógun ti mímu egbòogi olóró, ṣùgbọ́n ó túbọ̀ ń le sí i, pàápàá jùlọ láàárín àwọn ọmọ píníṣín àti obìnrin. Ju gbogbo rẹ̀ lọ, ó ní àwọn kò ní rẹ̀wẹ̀sì, bẹ́ẹ̀ ni wọn kò ní sọ ìrètí nù. Bí àjọ NDLEA ṣe gbé ìgbésẹ̀ ìpèsè ìdánilẹ́kọ̀ọ́ àti ìsọmọdọ̀tun láàárín ìpínlẹ̀, Mani ní lábẹ́ ìṣàkóso rẹ̀ àwọn ti gba egbòogi olóró tí ó tó 4.5 tons. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí 863, lára rẹ̀ ni àwọn 53 ti gba ìdájọ́, bí àwọn 736 ṣe ń gba ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọ̀kan lára ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti Ìdí-Àtọ̀ North South Federal Constituency, Honorable Ikenga Ugochinyere Ikeagwonu, ti fi ẹ̀hónú rẹ̀ hàn sí bí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ṣe ìkọlù sí olú iléeṣẹ́ Dangote lánàá. Àjọ EFCC ṣe ìkọlù sí Dangote Group lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìwádìí pàṣípààrọ̀ owó lórílẹ̀-èdè. Ìròyìn jábọ̀ wípé bí àjọ EFCC ṣe dé iléeṣẹ́ Dangote ní ìpínlẹ̀ Èkó ni wọ́n béèrè fún ìwé-ẹ̀rí tó ní í ṣe pẹ̀lú pàṣípààrọ̀ owó fún iléeṣẹ́ yìí láti ọdún mẹ́wàá sẹ́yìn. Wọ́n yẹ àwọn ìwé yìí wò fínnífínní fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí kí wọ́n tó kó nínú rẹ̀ lọ. Nígbà tí ó ń fèsì sí ìgbésẹ̀ yìí, Ugochinyere tí í ṣe alága ìgbìmọ̀ lórí ọ̀rọ̀ epo sọ wípé ìkọlù yìí lè túbọ̀ mú ọrọ̀ ajé orílẹ̀-èdè polúkúrúmuṣu sí i, kí ó sì lé àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ sẹ́yìn. Nínú àtẹ̀jáde òní ni aṣòfin ti sọ wípé ìgbésẹ̀ àjọ EFCC sí ọ̀kan lára iléeṣẹ́ tí ó tóbi jùlọ láfíríkà lásìkò tí wọ́n ń gbìyànjú àti ṣe àgbàkalẹ̀ ọrọ̀ ajé lọ́wọ́ ìdojúkọ kò lẹ́tọ̀ọ́. Ó ní èyí kì í ṣe àsìkò fún irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ nítorí orílẹ̀-èdè ti pàdánù àwọn oníléeṣẹ́ ńláńlá látàrí ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀. Iléeṣẹ́ Dangote ti kó ipa tí ó pọ̀ lára ètò ọrọ̀ ajé. Kí ni àwọn ará ilẹ̀ òkèèrè fẹ́ máa sọ nípa orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìdùnnú rẹ̀ hàn sí àṣeyọrí ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Fúnkẹ́ Akíndélé lórí àkọọ́lẹ̀ àṣeyọrí fíìmù tí ó pe àkọlé rẹ̀ ní A Tribe Called Judah. Olóòtú àti olùdarí eré tí wọ́n gbé jáde láàrin oṣù Kejìlá ọdún tí ó kọjá yìí ni Fúnkẹ́ Akíndélé. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì ni ìròyìn jábọ̀ wípé iṣẹ́ eré yìí ti pa iye tí ó lé ní bílíọ̀nù kan náírà, tí ó sọ ọ́ di eré tí ó mú owó wálé jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn, Àjùrì Ngelale, ní Tinubu ti ṣe àjọyọ̀ iṣẹ́ ọpọlọ òṣèrébìnrin tí òkìkí rẹ̀ túbọ̀ ń pọ̀ sí i. Nínú àtẹ̀jáde ni ààrẹ ti kí Akíndélé kú oríire sinimá tí ó fìtàn balẹ̀ àti ipa tí ó kó nínú ìdàgbàsókè ẹ̀ka sinimá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Mínísítà àná fún Humanitarian Affairs, Disaster Management and Social Development Sadiya Umar Farouk gbọ́dọ̀ farahàn ní olú iléeṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò gẹ́gẹ́ bí àjọ yìí ti pa á láṣẹ. Mínísítà tí ó ṣe àwáwí àìlera kàn sí àjọ EFCC nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ wípé kí wọ́n fún òun ní ọ̀sẹ̀ 3, ṣùgbọ́n àjọ EFCC ní kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀ rárá. Ó gbọ́dọ̀ farahàn láàárín ọjọ́ 3 fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Mínísítà àná yìí ni wọ́n pè kí ó wá dáhùn ìbéèrè lórí ẹ̀sùn owó jìbìtì 37.1 billion naira tí ó wáyé nígbà ìṣàkóso rẹ̀ nípasẹ̀ agbaṣẹ́ṣe tí orúkọ rẹ̀ ń jẹ́ James Okwete. Bí ó tilẹ̀ jẹ́ wípé mínísítà àná sẹ́
wípé òun kò ní nǹkan papọ̀ pẹ̀lú agbaṣẹ́ṣe yìí rí. Síbẹ̀, àjọ EFCC ní ó gbọ́dọ̀ yọjú wá dáhùn ìbéèrè. Nínú lẹ́tà tí ó kọ ránṣẹ́ sí àjọ EFCC wípé kí wọ́n fún òun ní ọ̀sẹ̀ 3 nítorí àìlera, ní EFCC tún dá èsì padà wípé àwọn kò ní ju ọjọ́ 3 lọ fún un láti wá dáhùn ìbéèrè, àìjẹ́ bẹ́ẹ̀ àwọn á kéde wíwá rẹ̀ declared wanted. Wọ́n fi kún un wípé kí ó má bẹ̀rù, ó lè yọjú sí ọ́fíìsì EFCC kí ó sì padà sí ilé rẹ̀ ní ọjọ́ kan náà. Wọ́n ní bí ó bá jẹ́ ti ìtọ́jú ni, ààyè wà fún ìtọ́jú àìlera tó péye. Kókó ibẹ̀ ni kí ó yọjú sí ọ́fíìsì wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.